Ẹ kúrò lẹ́sà o. Ẹ kúrọ̀lẹ́ o. Ẹ jọ̀ọ́ kí lórúkọ yín? Orúkọ mi ni Ọlákúnlé Owótalè. Ọlákúnlé Owótalè. Owótalè. Tọ́. Mo sùn mo jí ni mo rí pé ẹsẹ̀ mi wú méjèèjì. Ẹ sùn, ẹ jí, ẹ rí pé ẹsẹ̀ méjèèjì wú. Bẹ́ẹ̀ ni. Kì í ṣe bóyá pé ọ̀kadà gbé yín ṣubú. Ọ̀kadà ò gbé mi ṣubú rárá. Ọ̀kadà ò gbé mi ṣubú. Ẹ̀kọ́ mi kọ̀ dédé wú ni. Ìgbà tí mo rí pé ó wú lẹ́ẹ̀kẹsẹ̀ látẹ̀kọ̀ wọ́n direct mi lọ sí Òkìtìpupa. Èkó lẹ̀ ń gbé? Èkó ni mo ń gbé. Wọ́n direct mi lọ sí ọ̀dọ̀ wòlíì kan. Ìgbà mo débẹ̀ tí wòlíì yẹn treat mi, so mo rí pé ẹsẹ̀ mi kọ̀ dédé bẹ́. Ó kẹsẹ̀ yẹn bẹ́ nígbà tí lẹ́yìn ìgbà náà wà ń kọ́ kí wọ́n náà ń ìgbà tí àti ibẹ̀ náà àwọn tún direct mi lọ sí ibì kan ní Ìrèlè. Mo tún lọ Ìrèlè. Ìgbà tí mo dé Ìrèlè lọ́dọ̀ babaláwo nìyẹn. Ìgbà tí mo dé Ìrèlè yẹn ó gbìyànjú máa gbìyànjú pé kí n fọkàn balẹ̀. Mo tún gbìyànjú ẹ̀dẹ́ pàbó ní gbogbo gbìyànjú yẹn náà ni ó já sí. Èèyàn kan ló wá direct mi sí ọ̀dọ̀ Dr. Ego. Ìgbà tán direct sí ọ̀dọ̀ Dr. Ego mi ìfẹ́ nígbàgbọ́ ká máa tọ̀rọ̀ torí I spend a lot. Mo ti náwó. Nígbà tí wọ́n lọ́dọ̀ Dr. Ego. Wọ́n ṣàlàyé gbogbo nǹkan tó máa ṣe pé kí n fọkàn balẹ̀ pọ̀ tèmi ò fẹ́ nígbàgbọ́. But a dúpẹ́ fọ́lọ́run ọba pé Ọlọ́run gba ọwọ́ wọn, Ọlọ́run fi ìwòsàn yẹn sí ibẹ̀. Nísìnyí báyìí kíní báyìí ó ti ń yàtọ̀, ẹ ti ń yàtọ̀ gan. Ó ti yàtọ̀, kò ń ṣe pé ó ti yàtọ̀ gan. Ju ti tẹ́lẹ̀ lọ. Ó wú báyìí tẹ́lẹ̀ ni. Gbogbo àwọn eléyìí tó ti hàn pé ojú ẹ̀ ti gbẹ yìí. Fúfú. Nísìnyí báyìí tẹ́ bá jẹun kọ́ ẹ̀rún jẹjẹ báyìí. Mo ń róúnjẹ jẹ. Ọ̀dà ẹ sọ fún àwọn èèyàn yìí pé Dr. Ego ẹ sọ fún wọn pé tọ̀ pé kí wọ́n mọ patronize wọn pé olóòótọ́ ni wọ́n kí wọ́n wó tọ́. Òkè ọ̀dọ̀ onírọ́ ó pọ̀ ju olódodo lọ. Àmọ́ Dr. Ego wọ́n wà ní ọ̀rẹ́. Iṣẹ́ wọn nǹkan tí mo lè fọwọ́ sọ̀yà ni. Wọ́n bá débẹ̀ olóòótọ́ ni wọ́n gbọ́ nǹkan tó wọ́n máa sòótọ́ fún wọn ni. Èyí tí ò bá ṣe é ṣe ibùdó mi gan tó gbàgbà wọ́n kọ́kọ́ mọ̀ kọ́kọ́ fi mí lẹ́nà pé kí wọ́n kọ́kọ́ fún mi ní respond dáadáa. Lẹ́tọ̀ wá ní pé mo serious nítorí àwọn ọ̀fẹ́ ni tó máa ba iṣẹ́ ọwọ́ wọn jẹ́. Ọ̀dà ẹ ṣé gan.